Ahmed Tinubu náà ni à ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi gbogbo pé adarí ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí náà a kí yín wípé ẹ kú ojúmọ́ adarí ẹ̀ka ìpolówó wa níkànnì tá a wà yìí ọ̀gbẹ́ni Babalọ́lá a kí yín wípé ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ níkànnì Adámimógo 107.7 FM a kí yín o wípé ẹ kú ojúmọ́ pátápátá láti ẹnu olóró lọ́hùn-ún tó fi dé àbáwọlé tó fi dé àwọn tí wọ́n jẹ́ amójú ẹ̀rọ wa náà ni à ń ṣe bẹ́ẹ̀ tí à ń kí yín pé ẹ kú ojúmọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì tá a wà yìí náà a kí yín wípé ẹ kú ojúmọ́. ojúmọ́ ológo náà ni ojúmọ́ tòní. ojúmọ́ ti mọ́ mo ń lọ bí iṣẹ́ mi jẹ́ kí n ránú gbà lè ní lẹ́nu iṣẹ́ má ṣe mí lóníṣẹ́ iṣẹ́ láre kò sówó Olúwarun wo. lórúkọ àwọn tí a jọ wà ní ilé agbára fún tàárọ̀ yìí àjẹtọmọ bí ń bẹ nílé agbára fún tàárọ̀ yìí òun náà ni ó ń gbé sókè tí ó ń gbé sílẹ̀ tẹ̀fí láǹfààní láti mọ̀ gbọ́ wa bẹ́ẹ̀ sì rèé broda Jato náà ló wà nídìí ojú òpó ayélujára Facebook eléyìí tí ẹ fi láǹfààní láti mọ̀ wò wá gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń lé báyìí ẹ lè lọ sójú òpó Facebook wa ojú òpó abánidọ́rẹ̀ẹ́ wa Adámimógo 107.7 FM àwa ń bẹ. ǹjẹ́ lórúkọ ọlọ́run ọba mi aláwùrábí ọlọ́run tó ní gbogbo àgbáyé ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run gbogbo ẹ̀dá ènìyàn ọlọ́run tí gbogbo ayé faratì tí ò faratì ohunkóhun àkọ́dá aṣẹ̀dá amẹ́dá àrẹ́dá àwẹ̀dá akẹ́dá ọba tí gbogbo ayé ń wò tí ò sì ní wẹnì kọ̀ọ̀kan ọlọ́run tí gbogbo ayé ń faratì tí ò ní faratì ohunkóhun ọlọ́run tí gbogbo ayé ń sábà tí ò ní sábà ohunkóhun ọlọ́run tí gbogbo ayé ń béèrè lọ́wọ́ rẹ̀ tí ò ní béèrè lọ́wọ́ ẹnikẹ́ni ọlọ́run tí gbogbo ayé ń kànlẹ̀kùn rẹ̀ tí ò ní kànlẹ̀kùn ọmọ ẹ̀dá dámọ̀ tàbí ẹnìkan ọlọ́run tí gbogbo ayé ń júbà fún tí ò ní júbà ẹnikẹ́ni ọlọ́run tí gbogbo ayé ń kọrin kì tí ò ní kọrin kì ẹnikẹ́ni ọlọ́run tí gbogbo ayé ń fìyìn fún tí ò ní fìyìn fún ẹnikẹ́ni kábíyèsí olódùmarè ọba gbogbo àgbáyé ọba gbogbo ayé ọba gbogbo ọ̀run ọba gbogbo ilẹ̀ ọba tó dá ọ̀run òun ayé ọba tó dá ayé òun ọ̀run lórúkọ rẹ̀ náà la tún bẹ̀rẹ̀ ètò fún tàárọ̀ yìí a sọ pé bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. lórúkọ gbogbo àwọn òrìṣà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ilé ìtòsó ilẹ̀ yorùbá ró náà ni àṣebẹ́ẹ̀ tí a sọ pé kábíyèsí rẹ̀ olódùmarè Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi akọ̀wékọ̀ representer MC tó gba skiyaski yẹpẹ yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ara ẹ̀mí kúnnà káfà tó níjọba òfìjọba kì í dán. lẹ́kọ̀ọ́kan tí ẹ̀ mọ yọ gba sí raski rinski sọ̀rọ̀ bóyá gbogbo àwọn bíbà tó yẹ bá ń fèdè fún ọ ní sójà àwọn ará lé. kọ́lọ́mọ dákun kọ́ ṣàánú wa dókítà Ọlámídé èmi lọ́ máa fèdè fọgbọ́n gbédè lọ́wọ́ ìlédè fún o dákun ìwọ ọmọ ìṣọ́ ara rẹ̀ láàárọ̀ láàárọ̀ kùtùkùtù Sisi Monkey nígbà tí wọn náà bá sọ gba skiranski ìjẹ́ àwọn kan tó wá ń rí tó ń sí tó ẹ̀yà ara lẹ́sẹ̀ tó yẹ̀ yìí náà ni. gba skiyaski miski yaski yagba yaski entertainer refreshing and dancer. ó ń ski tó yóò dá. èmi lọ máa fèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí kò lè fèdè kọ́ èdè wá èdè sọ tó ń pèdè fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè kó bá lè mọ̀ pé ṣẹ́ ń bẹ nínú èdè pípé tó yẹ ní yeke pèrègèdè ara bàbá àwọn èdè lówùúrọ̀ yìí ìbànújẹ́ ò ní dé bá wa àmín lówùúrọ̀ yìí ẹkún òṣì ò ní dé bá wa àmín lówùúrọ̀ yìí àní rógun wàhálà àmín lówùúrọ̀ yìí àní rógun ẹgbàmí àmín gbogbo ohun tí a kó wọnú oṣù karùn-ún ní dáadáa a kò dóṣù kẹfà àmín gbogbo ìbànújẹ́ tó bá wa wọnú oṣù yìí kò ní bá wa wọnú ó oṣù di tó ń àfihàn bọ̀ tẹ́gbọ́n alárẹ̀ ń fi sọ àmín lówùúrọ̀ kùtùkùtù yìí bá a ti ń jáde lọ a wọlé láyọ̀ àmín gbogbo oore gbogbo kó máa ṣe bẹ́ẹ̀ kó máa wá 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 àmín kó tó di wípé Sisi Monkey ìyàwó orí afẹ́fẹ́ ó ṣe bẹ́ẹ̀ tí yóò kí gbogbo yín ẹ jẹ́ àjọ tẹ́wọ́ àdúrà báyìí wọ́n gbé wá fún wọ́n gbé wá fún mi láti orí ìtẹ́ mímọ́ táwọn ọ̀rọ̀ wá ní àbá olórí ibo
látòrí ìtẹ̀mímọ́ wọ́n ní ẹjẹ́ tẹ́wọ́ àdúrà gbogbo bíi tẹ́ ẹ bá wẹ̀ yín náà tẹ́wọ́ àdúrà lórí bẹ́ẹ̀dì lẹ́sìn wà ó yẹ tẹ́wọ́ àdúrà àwọn kan ṣẹ̀ṣẹ̀ jí nìyàn tí gbàdúrà ẹ wulẹ̀ tẹ́wọ́ àdúrà kájọ ṣàdúrà papọ̀ báyìí ẹjẹ́ àjọ ṣàdúrà pọ̀. ìwé mímọ́ sọ pé lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wo sì kì í ṣe àtẹ ìtẹ́ kan ní ọ̀rọ̀ ẹnìkan jókòó lórí ìtẹ́ náà ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà dàbí òkúta jaspi àti sáàdì wíwo ṣùmọ̀rẹ́ sì tayé ìtẹ́ náà ká ẹjẹ́ a máa wá wí tẹ̀lé mi lẹ́yìn pé kí là á mọ̀ sọ o. èmi Samuel Olúbáyọ̀ ọmọ Ògúnlékè Ọládipúpọ̀ Ruth Àṣàbí lónìí Ọlọ́run má jẹ́ ń tẹ́. Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń wẹ̀wẹ̀ tẹ́ mọ̀ jẹ́ ń tẹ́ o. lónìí Ọlọ́run má jẹ́ ń kàbùkù. lónìí Olúwa mọ̀mọ̀ jẹ́ ń kàbùkù. lónìí Ọlọ́run má jẹ́ ń rí ìbànújẹ́. lónìí Olúwa ìbànújẹ́ mọ́jọ jẹ́ tèmi ti lé mi. lọ́sẹ̀ yìí Ọlọ́run má jòjó tì mí. Olúwa nínú ọ̀sẹ̀ tá a wà yìí ojúmọ́jọ tì mí o. gbogbo ohun tí ń dáwọ́ mi lé. gbogbo ohun tá a dáwọ́ lé lónìí lọ́sẹ̀ yìí lọ́jọ́ gbogbo. Ọlọ́run jẹ́ ó máa yọrí sí rere. Olúwa jẹ́ ó mọ̀mọ́ yọrí sí rere. àmín àṣẹ Èdùmàrè. àmín ó ti tọ́nù bàbá aládùá. ìyún kò lọ bẹ́ẹ̀. ìyún ti lọ bàbá wa báyìí. padà dé. dákúndákọ ẹ tábà ó padà gbogbo dé. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á tún kì í wípé àkó ojúmọ́ Ọlọ́run lójó ṣeéṣe fún wa ẹ̀rí pé dókítà Ọlámídé gbogbo oríkì Ọlọ́run ló ti fẹ́ẹ̀ kí ìtàn kọ́ lọ́ọ́ dákun kó ṣàánú wa bó ṣe mọ́ ń gbé wá fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nù. níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ wá pátápátá àwọn olólùfẹ́ yín náà ní ìkànnì tẹ́ẹ̀sì lisa láìmọ́ gbọ́ ìkànnì tá a gbádé fún yín náà ní Adámimógo 107.7 FM ojúmọ́ ire òun náà ló mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọlá ojúmọ́ àìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ó ló mọ́ wa lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí dókítà ṣe gbà ládùúrà pé bàbá ń jáde lọ lónìí lágbára Ọlọ́run àní jáde lékú lọ́wọ́ àti ní jáde lé àrùn lọ́wọ́ láṣẹ Èdùmàrè bá a ti fi ara pípé jáde òun bẹ́ẹ̀ náà láà fara pípé padà bọ̀ wálé láṣẹ Ọlọ́run iṣẹ́ lẹ́bí kò wá níṣẹlẹ̀ sí wa o bá a bá wà bí iṣẹ́ àbá wà bí tá a ti ń tajà àní gba ìpè ìbànújẹ́ ibi táwa náà bá wá wà àwa náà ò ní fi ìpè ìbànújẹ́ àní fi ṣọwọ́ sí wọn àtàjèrè òun náà ni ò ní máa jẹ́ fún wa gbogbo ẹ̀yin ìyá ọlọ́jà pátápátá ẹ̀yin bàbá ọlọ́jà lágbára Ọlọ́run òní ò ní rí bákan náà bí àná ṣe rí kọ́ lónìí ó ṣe rí gbogbo ọjọ́ yóò mọ̀ yí padà ni. tọ́ Ọládipúpọ̀ Ruth Àṣàbí Sisi Mọ́ńkèlè ló kọ́ mi bẹ́ẹ̀ bá wá fẹ́ nífẹ̀ẹ́ wa dáadáa ẹ dákun ẹ lọ sójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ẹ lọ bẹ̀ báyìí kájọ ṣètò ọ̀hún lónìí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe ni pé ẹ kọ́kọ́ jíra yín lórí bẹ́ẹ̀dì ẹ ṣàdúrà ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ àrí ọjọ́ ìní láyé àtàlàáfíà ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ agbápá wa tó ṣe é gójà gbẹ́sẹ̀ wa ó ṣe gbé àwọn padà bọ̀. This is Adámimógo 107.7 FM. Ìdó-Èkìtì, the voice of the light. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
Anasir lọ́lọ́run pé àwa ẹ̀dá eléyìí tó túmọ̀ sí onígbàgbé èyí ni ìrun pípé sọ̀látùl zubuhi kọ́lọ́run kó gbà ní ìbádà fún wa àmín. Jáwọn sì kárí gbọ́ wípé Adámimọ́gò 107.7 Ìdó Èkìtì oṣù pàṣẹkẹrẹ ló ń ṣọba ìràwọ̀ ọlọ́ọ̀lọ́ máa níyàn bí àtìlẹ́kẹrẹ àánú máa ń sọ̀rọ̀ gbogbo wa ṣe ń tàn kárí ayé o. Adámimọ́gò Ìdó Èkìtì ọlọ́run gbẹ̀dá Adámimọ́gò. Ṣẹlẹ̀ dára, oṣù pàṣẹ tẹ̀lé, ó ṣe yẹrẹ dá. Ọlọ́ọ̀lọ́, bí àtìlẹ́kẹrẹ, àánú sọ̀rọ̀ ayé, kárí gbogbo ayé. ìràwọ̀. ẹni pé. láàárọ̀ kùtùkùtù wọ́n ní yìí àmọ́sùn àsunpara. ẹ jí gbogbo ibi tẹ́ ẹ bá wà. gbogbo ibi tẹ́ ẹ bá wà. àkó ti tó fọmọlúàbí báyìí Ilẹ̀ láti ti kò dìde mọ́. lórí bẹ́ẹ̀dì. bàbá ẹ gbéra. ẹ̀yin ìyá ẹ gbéra. ẹ̀yin ọmọ ẹ̀yin náà jẹ́ àwọn ọmọ yín ibikíbi tán bá ẹ̀yin wà. bọ̀dá ẹ jí wọn pé wa wọ́n ń lọ ilé ẹ̀kọ́ wọ́n ń lọ ilé àkókò ìwé. ti tó ọmọ tí ó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá já ṣàmú àti dáì náà ni. àti kékeré ni ó ti máa jẹnu ṣámúṣámú o. bẹ́ẹ̀ni. bíbélì sì wí pé oorun díẹ̀ iṣẹ́ díẹ̀ òun ni ó jẹ́ kéèyàn ó là láyé èyí ò tí ẹ gbọ́dọ̀ wá bí dókítà Ọlámídé kó mọ̀ mọ́ bíbélì. kó mọ́ àníkín ni ọpọlọ rẹ̀ àti àgbà àwọn nǹkan kan. gogo Bíbélì ó láwọn bí àdúrà. ẹbí àdúrà bí ọpọ́n fá Ẹni pé. bí kùránì ọpọ́n Ifá. bí àwọn ràwàníyà àwọn nǹkan tí ọpọlọ mi lè gbé máa ń dáadáa gbénu. nù. ìrànwọ́ tẹ̀yìn òbí tẹ̀ lè ṣe fún àwọn ọmọ yín lásìkò tá a wà bẹ́yìn náà bá wojú aago Ẹ ẹ̀rọ rí kìíní ni ọ̀n pé dáadáa aago 6 ti ń lọ lù. ó ti ń lọ lò ẹ lọ jí àwọn ọmọ ẹ yín lọ níbi jí tí àwọn wọ́n ọmọ bá yín. wà káwọn náà máa tẹ́ ẹ bá gbáradì ti fún wá ilé ẹ̀kọ́ jí báyìí. wọn kí lẹ fi jí wọn òun ni ó sún wa dé ntaasọ láàárọ̀ láàárọ̀ yìí yìí. ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọmọ domi láwọn ọmọ lórí o. kì í ṣe léyìí tẹ́ ẹ mọ̀ fìpè jí ọmọ. kì í sì ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ lọ́mọ dàbàrà bò wọ́n. dókítà àwọn òbí bó bá rí àwọn òbí míì bó ṣe máa ń jí àwọn ọmọ wọn lórí bẹ́ẹ̀dì ẹ ló sì jà ó. ìbáṣepọ̀ láàrin òbí àtọmọ n tá a fi bára wa sọ̀rọ̀ lónìí. láàárọ̀ yìí nù. ọ̀rọ̀ ìyànjú tòní nù. wọ́n sì gbé wa látòrí ìtẹ̀mímọ́ ni. wọ́n gbé wa ni. wọ́n gbé wa látòrí ìtẹ̀mímọ́. ẹ̀rí fórí ìtẹ̀mímọ́ náà ti gbàdúrà wà lẹ́ẹ̀kan. Sisi Mọ́ńkele ni wọ́n fi rán dókítà Ọlámídé ni wòlíì rẹ̀ láàárọ̀ kùtùkùtù èmi náà fi rán dókítà ni wòlíì ẹ̀yin ọmọ ìjọ ẹ wà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n wa. wípé ìbáṣepọ̀ láàrin òbí sí ọmọ kí lè máa fi jí ọmọ yín láàárọ̀ kùtùkùtù. tàdúrà ni àbí pé à ń gbàdúrà kò tí ì gbà. a tó wá ń fẹ́ pé tì í. à ń fẹ́ pé tì í. ẹ rí pé méjèèjì ò lè ranra wọn lọ́wọ́. ẹ sì má gbàgbé wípé èèyàn mẹ́ta ló lè pè. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti ṣàkọọ́lẹ̀ ẹ̀ yo ẹni tó ṣépè ẹni tó ṣẹ ó ní nínú èpè tó ṣẹ́ òun náà jẹ́ ń bẹ̀ ẹni tá a ṣẹ́ ẹ fún yóò jẹ́ ń bẹ̀ yóò jẹ́ ń bẹ̀ bólúwa ti ń bẹ̀ ẹni bá wàá fètí kọ́ èpè ẹ ti rí pọ́ di mẹ́ta báwọn òun náà tún ṣe bẹ́ẹ̀ dókítà ó tún fètí kọ́. wọ́n sì ní pé èèyàn yìí sùn sí ilé ẹni ká fọrùn rọ̀ èwo wá ní tẹni tó wá tún fetí kọ́ èpè tó ń kọjá lọ jẹ́jẹ́ ń jẹ́ tó tún jẹ́ pò náà máa tún kó ń bẹ̀. alẹ́ lomi bí ọba jí ọmọ ẹ̀
ọ máa gbọ́ olórí kinní kan olórí tankasu olórí kàmọ́rù olórí suliya olórí sàbìdínì láàárọ̀ kùtùkùtù. ẹlòmíì òbí mi ò mọ bọ́n ṣe máa ń jí ọmọ. wọn ò mọ bí wọn ṣe ń jí ọmọ. kájẹ̀ wá gbà pé àwọn bàbá ó kù díẹ̀ àwọn ẹ̀yin ìyá ńkọ́ tó jẹ́ pé inú yín làwọn ọmọ yẹn ti jáde. Sisi Mọ́ńkele wọ́n ti gbàgbé wípé obìnrin ló nílé bẹ́ẹ̀ni obìnrin lọ́lọ́dẹ̀ ọkùnrin kan ò mọlé ètò láyé bí obìnrin obìnrin la fi fún nígbà tá a dáadáa mọ̀ nǹkan bàbá wa kò mọ bí ó ṣe tó ọgbà rẹ̀ àfìgbà tó obìnrin dé ní ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ́tún ní ọba gbé lọ́sì. oníkíní tó ń báláǹsì bọ̀ wá ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ́nilé o ẹ̀yin lẹ́lọ́dẹ̀dẹ̀ yín ìbáṣepọ̀ láàrin òbí sí àwọn ọmọ ó mọ̀ ṣe kókó ṣe pàtàkì gidi gan ni dókítà bàbá nípa fẹ́ ṣe ìrónilágbára ìdílé kọ̀ọ̀kan ọ̀dọ̀ àwọn òbí náà láti bẹ̀rẹ̀ bó la ṣe lè ró ilé wa lágbára bó la ṣe lè ró àwọn ọmọ wa lágbára torí dókítà níbi tójú mọ́mọ́dé lónìí àwọn òbí míì wọ́n ti gbàgbé bó ṣe máa ń ṣe láyé ìgbà yẹn tí ìfẹ́ fi máa ń jọba nínú ìdílé ó rí i pé nígbà yí àwọn babalá baba wa tí wọn ò wá ṣe mọ́ lónìí inú àwo kan náà náà máa ń bọ bẹ́ẹ̀ sí fún wa inú àwo kan náà náà sì ti máa ń jẹun. mo ti rántí dáadáa Sisi Mọ́ńkele tá a bá fẹ́ jẹun alẹ́ a kó ẹran sínú àwo kan a bu ọbẹ̀ sínú àwo kan wọ́n wàá gbé iyán tó bá jẹ́ pé iyán la fẹ́ jẹ inú abọ́ kan náà ó ní ìgbà pàkátà la máa ń pè é a wà jókòó bí wọn bá ti wá fẹ́ pín ẹran dáàdì mi ni wọn mọ̀ pín ẹran ẹgbà a wà fi sọ́wọ́ òsì báyìí ń jẹ́ kí ìfẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó jinlẹ̀ nígbà náà ìfẹ́ á máa gbilẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé ọkọ àtìyàwó ọ̀tọ̀ nínú abọ́ tí wọ́n ti jẹun ọ̀tọ̀ nínú abọ́ tí wọ́n ti ń jẹun nígbà bá bu tí wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á tún bi tàwọn ọmọ náà sọ́tọ̀ọ̀tọ̀. ibo lẹ ti kọ́ ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ èdè òyìnbó ẹ̀kọ́ ìlú òyìnbó tí è ṣe tiwa ó ti borí èdè tiwa ń bí lọ́pọ̀lọpọ̀ wa ń kọ́ láàárọ̀ yìí àwọn àṣà tí ì ṣe tiwa ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ wípé òun làwa ń káràmásìkí ẹ̀ ohun tó jẹ́ kí Yorùbá ó máa gbilẹ̀ láṣà níṣe níwà àti sọ́ọ̀nù jẹ́ àjọ wò báyìí Sisi Mọ́ńkele mo ti ń pè mí mò ń jẹ́ o jẹ́ mọ̀ pé àwọn òbí ti pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ wípé ọmọ wọn ò lè bá wọn sọ̀rọ̀ ohun tó ń dùn wọn lọ́kàn ọmọ wọn ò ní lè sùn mọ́ wọn láti fi tó wọn létí n tó mọ̀ ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ ohun tó ga wá ṣe fún wa rèé. ẹlòmíì ọmọ wípé nbí táyé lajú dé yìí ayé ti lajú débi wípé a máa kọ́ ọmọ ní ohun tí olóyìnbó ń pè ní sex education. àwọn òbí mi sórí nígbà ayé wa dókítà mọ̀ jẹ́ ń tàn ohun tí Sisi Mọ́ńkele mọ̀ ń sọ ńgbà náà òun náà ni wípé mọ̀mọ̀ sún mọ́kùnrin o bí wọ́n bá ti lè fọwọ́ kàn wáyé ó ti lóyún nù. ó ti lóyún nù ṣẹ́rí ẹ má jẹ́ àgbàgbé wípé ayé ti dayé ọ̀làjú débi wípé gbogbo àwọn ọmọ wọ̀nyí iná ni wọ́n ti ní àǹfààní sí ẹ̀rọ ayélujára àwọn ọ̀rẹ́ wọn kódà kẹ́ mọ́ ra fóònù fáwọn ọmọ yín àwọn ọ̀rẹ́ wọn sáà ní fóònù nílé ẹ̀kọ́. ohun tó wá yà mí lẹ́nu ni wípé àwọn òbí wa ò mọ̀ wípé àwọn ọmọ wọ̀nyí n táwọn ò mọ̀ fúnra wọn gẹ́gẹ́ bí òbí àwọn ọmọ yìí mọ̀ kódà wọ́n mọ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kí wọ́n kọ́ lọ́dọ̀ yín o tẹ́ ẹ̀ ń jágbe mọ́ wọn Sisi Mọ́ńkele jẹ́ ń yá wa nítàn kékeré kan. ayé èrè òde ó sọ pé pápápá. ẹ ò ṣe wọn ọjàre ọ̀dọ́mọbìnrin kan wà àbí kí n pè lọ́mọ kékeré ọmọ pínísín ọmọ yìí kò tí ì kọjá ọmọ ọdún 10 ọmọ yìí wá ní ẹ̀bùn ká máa kéwì ó ní ẹ̀bùn ká máa kéwì ó ní ẹ̀bùn ká máa sọ̀tàn ó sì ní ẹ̀bùn ká máa kọ nǹkan àmọ́ ẹ̀bùn pàtàkì sí ni ẹ̀bùn pàtàkì tó níwọ̀n yìí kò lè sọ fún bàbá àti ìyá ẹ̀. nígbà tó jẹ́ pé wọ́n ì súnmọ́. nítorí pé wọ́n ì súnmọ́. nígbà tó jẹ́ pé pè náà fi máa ń jí. èpè wọ́n jàgbé mọ́ láàárọ̀. ẹ jàgbé mọ́ lọ́sàn-án. ẹ jàgbé mọ́ lálẹ́. ẹ mọ̀ pé ẹ̀ ń fi ìbẹ̀rù sínú ayé àwọn ọmọ tẹ́ bá ti ń jágbe mọ́ wọn. àwọn òbí ti wá gbà wípé ọmọ tí wọn ò bá jágbe mọ́ kò ní í ṣe bẹ́ẹ̀ kò ní í ní láárí. ó tẹ̀ ní nǹkan tó máa ń sọ wá ní òbí tó bá kọ̀ tí ò kẹun sọ̀rọ̀ irú wọn ni wọ́n ń kẹtẹ sáré àmọ́ níbi tí irú òbí bẹ́ẹ̀ ti máa ń kẹtàn sáré. lóòótọ́ nìwé mímọ́ kan sọ wípé ayọ̀ ọmọdé ni wèrè dì sí àmọ́ pàṣán wẹ́rẹ́wẹ́rẹ́ ló sọ pé a fi. kì í ṣe pè lónìí àmọ́ sẹ́ kì í ṣe ká máa lagídí mọ́ wọn. kì í ṣe pé ká máa ranjú mọ́ wọn ká máa gbójú mọ́ wọn ká máa ṣe gbogbo ẹ̀ mọ́ wọn. Sisi Mọ́ńkele bó ti ń pè mí mò ń jẹun. lọmọ kan bá lọ báyà ẹ ọmọ ọdún 13 ló bá ní mọ́ ìmí you see this morning Mr. Kunle toast me and he said he loves me. Ni mama bá ní what did you now say? Ni I was just listening. Ó wá ń gbọ́ ó sọ fẹ́ pé òun fẹ́ ó wá ń gbọ́ ló bá kí ọmọ mọ́lẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí nínà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Mr. Kunle yìí ló padà fọmọ yìí lóyún àbáàdì. ṣé orí dókítà òbí yàtọ̀ sí òbí ohun
ohun tí ò yí àwọn èèyàn nù wípé abẹ́yìn làwọn ọmọ ti jáde kò túmọ̀ sí pò bí nìyí o àmọ́ nǹkan tẹ́ bá gbìn sínú ayé àwọn ọmọ òun tó wá di lọ́jọ́ iwájú tó wá ṣẹ̀ṣẹ̀ ń yọ tó ń jẹ jáde tẹ́yìn náà wá ń kéré ń bẹ̀ ìgbà yẹn gangan tó lẹ tó di òbí. ẹ jẹ́ àjọ gbàdúrà sórí ọ̀pọ̀lọpọ̀ òbí dókítà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó ló jẹ́ pé wọ́n yí pèsè ara wọn sílẹ̀ fún àwọn ọmọ wọn. fún àwọn ọmọ wọn. àwọn olóyìnbó á ní pé available availability àbíbọ̀ náà ṣe mọ́ sí ìbò. wọn ò ní listening here. wọn yìí tẹ́tí bó ń bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ nǹkan táwọn ọmọ wọn ó sọ. ọ̀pọ̀lọpọ̀ òbí sì rèé ká tó gbàdúrà ni o ọ̀pọ̀lọpọ̀ òbí rèé wọn iṣẹ́ jẹ wọn lógún. jọ àwọn ọmọ wọn lọ ẹ dákun kí wà ń kókó lórí àwọn tá a lè ṣe ń ṣiṣẹ́. lóòótọ́ ni wípé ẹni tí ò bá ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ àmọ́ ẹ má gbàgbé wípé bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ torí àwọn ọmọ tẹ́ ẹ ṣe ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ bá kọ́ ọmọ tá a kọ́. oní ògbélé tá à ń kọ́ lẹ́tà tá à ń kọ́ tà. gbogbo yá gbàdúrà yìí náà olódùmarè gbogbo ọmọ tó bá tara mi jáde ọlọ́run má jẹ́ wọ́n yà pánlẹ̀. olúwa mọ̀mọ̀ jẹ́ yàyàkúya. gbogbo ọmọ tó bá tara mi jáde má jẹ́ wọ́n sórí ibú láyé. mọ̀mọ̀ jẹ́ sórí ibú. gbogbo ọmọ tó tara mi jáde má jẹ́ wọ́n bolórí ibú ẹ̀dá. mọ̀mọ̀ jẹ́ bolórí ibú rìn o. gbogbo ọmọ tó tara mi jáde àwọn ọmọ tó ti nù mí jáde. má jẹ́ kí wọ́n kẹ́yìn níbi tí wọ́n ti ń ṣohun rere. mọ̀mọ̀ jẹ́ kẹ́yìn ibi tó ti ń ṣe rere iwájú lọ pé ibi tí wọ́n ní kó máa ré sí o. bẹ́ẹ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ káwọn ọmọ yín tó tara yín jáde torí wípé kì í sọ̀rọ̀ lásán. kì í kàn sí pé a kàn sọ lásán. ẹ jẹ́ àfiṣẹ́ tì í. a sọ a wàá fi ṣe sí i. Sisi Mọ́ńgèlè ǹjọ́ wo làwọn òbí ti sọ wípé I love you. wọ́n yìí sọ bẹ́ẹ̀ sáwọn ọmọ wọn ní o. tó ti sọ fọ́mọ rẹ rí wípé baby I love you. kí àwọn nǹkan tẹ̀ ń dojúkọ ṣe lè pọ̀ tó. kó ṣe pọ̀ tó. ṣé ibẹ̀ bá sọ fún ọmọ yín wípé ẹ̀yin ọmọ yìí mo máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ tútù sínú ayé àwọn ọmọ yẹn. bí ọmọ rẹ jókòó ó máa jẹ́ kí inú àwọn ọmọ yẹn dùn pé dókítà lóòótọ́ àti lódodo la ní òbí. ǹjọ́ jẹ́ mọ̀ wípé ìyá tó tọ́ mi dàgbà. àfi kọ́ máa sọ fọ́kọ wọn pa I love you ọjọ́ wo lobìnrin mi ọjọ́ mi ọjọ́ rẹ̀ ń tàwọn ọkùnrin àtobìnrin. ǹjọ́ jẹ́ mọ̀ pé màámi tó jẹ́ ìyá àgbàlagbà Mojísọ́lá Àníkẹ́ ló tọ́ mi èyí ò girama. òkìyà rẹ̀ délédélé. Mojísọ́lá Àníkẹ́ ló tọ́ mi dàgbà. ǹjọ́ jẹ́ mọ̀ pé màámi bí mo ṣe dàgbà tó ń gbà náà mo rántí pé mo wà lẹ́sẹ̀s2 mo ti lé ìwé dé ńjọ́ náà lọ́hùn ní girama bá pè mí wọ́n ti dáná tán ní girama bá pè mí Báyọ̀ nìyẹn sì máa ń pè mí Olúbáyọ̀ Àtàndá wọ́n bá gbé mi wọ́n bá ní kémi wàá jókòó sẹ́sẹ̀ àwọn ọmọ ní màámi ẹsẹ̀ yín ọ̀kan wọ́n ní rárá ẹsẹ̀ mi ò lè kán Ìbàràpá ni wọ́n máa ń sọ ẹsẹ̀ mi ò lè kán mo bá jókòó sẹ́sẹ̀ wọn ní Olúbáyọ̀ Àtàndá ayé rẹ̀ ò ní bàjẹ́ mọ́lá mi Olúbáyọ̀ Àtàndá ò ní sórí ibú. níyà Àníkẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà lé ọlọ́run. nígbà wọn rọ̀jò àdúrà wọn ní sọ mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ìyá rẹ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ lọ́rùn ìyá rẹ̀ ń sọ fún mi nígbà gbogbo wípé ó ṣe rere wọ́n á sọ fún mi olóòní dójú tó ń njó jẹ́ mọ̀ wípé torí pé wọ́n sọ wípé màámi sọ fún mi wípé mi ì ní dójú ti àwọn láti ìgbà náà lóòótọ́ mi ò tí ì ní ẹni tí mò ń fẹ́ gbà náà èmi mọ́ sáré. torí gbà náà ò tí ì gbọ́n. àmọ́ nítorí pé wọ́n sọ pé màámi sọ pé ìní dójú ti àwọn títí dòní ìyá mi lọ́rùn ò lè sọ pé mo dójú ti àwọn. ẹni bá tẹ̀ rí dókítà yóò mọ̀ pé kò dojú ti ìyá rẹ̀ láyé ẹni bá sì rí Sisi Mọ́ńgèlè bí mo ṣe wà yìí ẹ mọ̀ pé ń dojú ti ìyá mi. ò ń dojú ti bàbá àti ìyá mi. àmọ́ kí nìkan tó mú gbogbo àwọn eléyìí láti jẹyọ láti jẹ́ kí gbogbo èròǹgbà tiwa náà jọ náà ni wípé àwọn ọ̀rọ̀ tó fi ń bọ̀ wá nígbà náà. ǹjọ́ wo lẹ ti pa àwọn ọmọ yín jókòó yìí. tẹ́ ti sọ fún wọn wípé ẹ̀yin ọmọ ẹ̀ mo mọ̀ nífẹ̀ẹ́ yín. tàbí kọ́mọ yóò kàn tí ilé ìwé dé ńjọ́ kan lóòótọ́ kò sówó yẹn lọ́wọ́ yín kẹkàn ra ṣingọ́ọ̀mù tẹ́ ẹ̀ rà fún rí. ẹ bẹ́ẹ̀ tí ẹ ra ìpápánu ṣingọ́ọ̀mù torí ṣingọ́ọ̀mù àmàbẹ̀yìn jẹ́ ẹ lè bá wọn ra bisikí ẹ lè ra síùtì ẹ lè bá wọn ra àwọn nǹkan kódà ẹlẹ́rìn dòdò òró ẹ lè bá wọn rà á kódà àní ẹ lè bá wọn rọ̀sàn ọ̀pọ̀ òyìnbó kẹ̀kan rọ̀pọ̀ òyìnbó lè wo nǹkan tí mo rà fún ẹ rẹ Àyìnkẹ́ yóò dà fún ọ ó ṣoríire jẹ́ kí n lo Sisi Mọ́ńgèlè Àṣàbí yóò dà fún ọ ó ṣoríire ìbànújẹ́ ò ní dé báyìí ò ní kábùkù láyé ò ní tẹ́ láyé ò ní dójú tì mí láyé tẹ́ wá sọ bẹ́ẹ̀ tán ó dá mi lójú pé ò ní dójú tì mí. ó dá mi lójú pé ó sì fojú sẹ́kàn rẹ̀. torí gbogbo ìgbà tí n bá ń wò ọ́ nínú mi máa dùn. ọ̀rọ̀ ìwọ yẹ kẹ́ ẹ máa sọ fáwọn ọmọ yín bẹ́ẹ̀ bá ti ń jínú. kò sọmọ kan láyé tẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí fún. torí rẹ̀ ò ní sí. ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀. iye rẹ̀ lásìkò tẹ́ ẹ bá ń bá a sọ̀rọ̀ yóò máa wò pé kí ni màámi fẹ́ ṣé ìṣe pé màámi fẹ́ béèrè kankan tẹ́ wá ṣe tán ní ìmọ̀ ló ń lọ lónìí ẹ mọ̀ pé kò yẹ kó lọ ibì kan ìmọ̀ ló ń sọ lọ́rẹ̀ tó fẹ́ lọ rí ni ẹ rí wọn
ká máa wò pé mọ́ èmi ò sọ báyìí fún mi rí mọ́ èmi mi lọ́rẹ̀ tí mo fẹ́ lọ rí ṣé àjọ ṣeré lónìí nù ìwọ tó wà ní ṣọ́ọ̀bù ṣé àkájọ lọ ṣọ́ọ̀bù lónìí bá a ṣe jọ máa lọ wò lónìí ká máa wò pé àwọn àbí ìpè màmí kí ló ṣẹlẹ̀ ọkàn mi kàn súre fún ẹni torí pé mo mọ̀ pé ò ní dójú tì ní tó bá kú òun bẹ́ẹ̀ tó bá yóò máa wá rò tó bá tún wá dáàrin àwọn ọ̀rẹ́ a máa wá wò pé ṣé mọ́mì yìí sọ kínní ìfún yín rí sá. a wá máa rò ó sòsì rí dókítà níbi tó bá déhùn sórí ọ̀pọ̀ òbí ló jẹ́ wípé bọ́ bá ti jí làárọ̀ báyìí ọmọ wọn ò ní mọ̀gbà tán jí o ọmọ wọn ò sì ní mọ̀gbà tán wọlé oríṣiríṣi òbí bá wọ́n ti ẹ̀ pọ̀ dáadáa wọn làwọn ń ṣiṣẹ́ lọ ni. ṣó tiẹ̀ ráwọn tí ń gbé kú. débi wípé wọ́n fi máa ráyè àti mọ báwọn ọmọ wọn sọ ìtàn ẹ sì mọ̀ pé àwọn ọmọdé fẹ́ràn ìtàn lọ́pọ̀lọpọ̀ àwọn ìtàn ayé ìgbà yẹn ní àná àwọn ọmọ ń fẹ́ràn rẹ̀. lánàá gbà mo ṣètò ìjìnlẹ̀ Yorùbá tán kábíyèsí kan bá pè mí kí n forúkọ bò wọ́n láṣìírí wọ́n bá ní kí n dákun pé ìtàn Yorùbá pé ìjìnlẹ̀ Yorùbá tí mo ṣe yìí o pé àwọn ọmọ àwọn pé ṣé àwọn lè máa lọ wò níbì kan lẹ́yìn ìgbà tí mo bá parí tán mo ní sà ọ wà ní Facebook wọ́n nítorí pé àwọn ọmọ àwọn gan táwọn jẹ́ kábíyèsí pé ìtàn tí à ń sọ pé bí mo ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá hùn táwọn ò mọ̀ ọ́n wọ́n ní tó túmọ̀ sí wípé èèyàn ìdàgbà kọjá. n tí ò mọ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé ńgbà tẹ́yìn náà bá mọ nǹkan tẹ́ ẹ̀ fi hàn mọ́ bó lọmọ ṣe mọ̀ yóò bá sọ wípé òòṣà tá a bá ń ṣe tá à ń lọ́mọdé kú òun díẹ̀. bẹ́ẹ̀ni àfi lọ́mọ lọ́wọ́ yóò parun sísí máa ń kele àfi lọ́mọ lọ́wọ́. kí ló yẹ káwọn òbí ó jẹ́ fáwọn ọmọ wọn. ó tẹ̀ yẹ kán tún jẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n á ní abáwọn olóyìnbó bá pè wọ́n á ní problem solving tọ́mọ bá ń kojú ìṣòro ẹ̀yin òbí náà ló gbọ́dọ̀ jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá sáré bá. mọ́ mi nǹkan báyìí ló mọ̀ ṣẹlẹ̀ ilé ẹ̀kọ́ wa lónìí bó bá sì ti wá bá yẹ ẹ mọ̀ rànjú mọ́. kì í ṣe lè tẹ́ ìrànjú mọ́ tẹ́ lọ́mọ kúrò àti lọ bá òbí gan ọyọ́ mọ̀ ṣe gbìgbìgbìgbì ni. ẹ mọ̀ rànjú mọ́. a gbé pè láàárọ̀ yìí. a gbà pé o ẹ sì lè fi àtẹ̀ránṣẹ́ yín sọ ẹ rí i pé lójú òpó abánidọ́rẹ̀ Facebook wa Adamimogo 107.7 FM ẹ lọ bẹ̀ ẹ lọ fi àtẹ̀ránṣẹ́ yín sọ wọ́n gbogbo eléyìí tá a ti sọ àfikún. ẹ wo torí àfikún lọ́yìn nígbà tá a bá tún wá sórí ètò torí ó níbì kan tó yẹ pé kò mọ síbẹ̀ ó níbì kan tó yẹ ká tún wọ̀ ẹ̀yin òbí ibi tá a fẹ́ wọ̀ yìí yóò lágbára pọ̀ àmọ́ ká lè gbé pé ẹyọ kan bí àbí méjì ẹja pé nọ́mbà 070-7276-6278. ẹ gbọ́ dáadáa o 070-76-6278 lẹ́ẹ̀kan sí i 070-7276-6278 èèyàn kan ń bẹ ń bẹ o. ẹ pè wá wọlé ẹ jáwé ni tó bá ń bẹ ń bẹ. hello. ẹ káàárọ̀ o. èmi ni pásọ Moses Púpọ̀ láti Aramọ̀kọ. láti Aramọ̀kọ ẹ kú ojúmọ́. òbí tí ó bá mọ̀ pé òun fẹ́ ṣe rere kò gbúdọ̀ ṣépè fún ọmọ ẹ̀ torí pé ọmọ ẹni jẹ́ ọ̀la ẹni. gbogbo wa látẹ̀yìn bá fàárọ̀ ṣe àti gbogbo agídí tẹ̀yìn fàárọ̀ ṣe bó ti wù kó lè fa tó bó ti kó lè gòkè tó tó bá ṣe dọ́jọ́ alẹ́ ó máa bẹ̀rẹ̀ sí ní rẹ̀yàn ni. ṣùgbọ́n àwọn tó máa jẹ́ kí gbogbo làálà tẹ̀yìn ṣe yẹn tá a máa jẹ́ kó níyì tẹ̀yìn bá ti fètè pa. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni Ọ̀túnba Fásùntọ́ láti ìlú Ayédèkìtì. láti ìlú Ayédèkìtì ẹ tẹ̀síwájú láàárọ̀ yìí. lágbára Ọlọ́run gbogbo àwọn aláyàn ká yanjú. àmín o. màá kọ̀rọ̀ àwọn òbí kí wọ́n máa ṣèpè fáwọn ọmọ. eléyìí tẹ̀yìn náà mú un. kí wọ́n má jẹ́ máa lejú mọ́ wọn. ó di méjì. kí wọ́n mú ọmọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. ó di mẹ́ta. ẹ ṣeun ẹ kú ètò. ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ àgbẹ̀tẹ̀ lómi. hello ẹ káàárọ̀. hello ta ló wà ń bẹ ẹ káàárọ̀ máa o. ẹ káàárọ̀ máa. orúkọ yín àti bíi tẹ́ ti ń pè. láti ìdó. èwo lẹ rí mú láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ó ṣe kókó káwọn òbí kan máa fajú àwọn ọmọ wọn mọ́ra. òdì ní. kán jẹ́ ká mọ sínú wọn. ìpàtà ò ní pọ̀ ní ìgboro. ká máa fajú wọn mọ́ra ká máa kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi kì í ṣe lẹ́yìn tó jẹ́ pé a máa lejú mọ́ ọmọ kókókó. ẹ ṣeun àdúpẹ́ dúpẹ́. ẹlòmíì ó sì lejú bàbí ojú ẹja ni hello ẹ kú ojúmọ́ o ẹ ti wà ń bẹ́ẹ̀ gbórí hello. ẹ káàárọ̀ o. ẹ mà kú ètò. ètò nù. Babátúndé Ayẹni Argentina láti dò ni. láti dò èwo lẹ rí mú bẹ̀ láàárọ̀ yìí.
ọ̀rọ̀ ọlọ́run wà ó wà important lórí àwọn ọmọ àtàwọn òbí gan ẹ jẹ́ káwọn ọmọ kan mọ̀nà ṣọ́ọ̀ṣì ẹni tó bá ń ṣe ìlànà kejì náà bí mùsùlùmí ìwé táìmù báyìí wọ́n á ti lọ sí mọ́ṣáláṣí kọ́mọ̀nà tẹ́ḿpù. tí ọmọ bá ti mojú ọlọ́run. wípé lọ́jà yín ò kì í sọ̀dọ̀ wa ò ọ̀dọ̀ wa kọ́ ni o ẹ láǹfààní àti tún mú. 070. ẹ gbìn ìbẹ̀rù ọlọ́run sọ́kàn ìyá wọn ọmọ yín. 766278. Hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Veronica ni láti gbólé Èkìtì. ẹ tẹ̀ wájú báwọn. àwọn òbí mi ìjà ni láti àárọ̀ dalẹ́. àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń fa ìfàsẹ́yìn fún ọmọ. ara ń tà tún sọ lọ́jọ́ mi tá a bá wà nù àpẹẹrẹ wo lòbí gan fi lélẹ̀ fáwọn ọmọ. bẹ́ẹ̀ni ẹ ṣeun tó bá dìjọ́ mi. àwọn èèyàn sì ti ń dáná pọ̀ pẹ̀lú wa lójó pa abánidọ́rẹ̀ẹ́ Facebook wa. Hello. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ẹ̀rọ olóyè wo làbí láti ìlú ìtají. ẹ pa rédíò yín. Ẹ ṣe. èwo lẹ rí mú làárọ̀ yìí. Níjọ́ tí mo rí ní àárọ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa kán rí wa bí ọ̀rẹ́ wọn. Ká má máa fi gbogbo ìgbà kígbe mọ́ wọn, ká máa jágbe mọ́ wọn, ká máa lejú mọ́ wọn. Torí yàrá ti ṣe bẹ́ẹ̀ a fẹ́ ponú ọmọ bẹ́ẹ̀ ni. ṣó dá yín lójú pé yìí náà ò máa jágbe mọ́ wọn báyìí. Àjọ tàtà kò ní yé mọ́. Ìkọ́ta bá ti wọ́n bí ọ̀rẹ́ wa. Nǹkan tó ṣe wọ́n nígbà tí wọ́n dùn ìgbà tí wọ́n ò dùn á mọ̀ lójú ọjà á lè pè wọ́n á pa wọn mọ́ra. ẹ ṣeun Á pa wọn níyànjú. ẹ ṣeun àdúpẹ́. lára àwọn tí wọ́n wò wá lójó pa abánidọ́rẹ̀ẹ́ Facebook ó yẹ wá lóye lọ́lá. ẹ lẹ́ kó ojúmọ́. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. Sidikat ló ń pè yín o. màmí Sídíkàtì. ẹ kú ojúmọ́ o. ẹ ṣeun àdúpẹ́. àwa nù ojúmọ́ ológo rè o. ẹ kú ètò. yes ma. ọ̀rọ̀ tó lọ́gbọ́n lẹ mú wá fún wa láàárọ̀ yìí o. ẹ ṣeun màmí. àwọn ọmọ wa ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ àkọ́kọ́ tá a bá máa ní. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan. ẹ ṣeun, ṣeun ìyá wa àdúpẹ́ Sídíkàt. ẹ ṣeun àdúpẹ́ dúpẹ́. bàbá àgbà káfàtà lójó pa abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wọ́n Adami Mogo bẹ́ẹ̀ 107.7 FM wọ́n Wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ sọ wọ́n sí wa dókítà Ọlámídé wọ́n pọ̀ bí ibà ó Wọ́n pọ̀ bí ibà. ìwòye tí wọ́n lóró ń ta pẹ̀kẹ́lù lónìí Ẹ o. àwọn náà fi ṣọwọ́ o Wọ́n fi ṣọwọ́. àmọ́ nítorí ìjọba àkó Àkókò. ẹ má bínú Ẹ má àníláǹfààní bínú. láti kà á àwọn èèyàn ń bẹ lórí TikTok náà táwọn náà táwọn fi náà ń tiwọn darapọ̀ hàn. pẹ̀lú wa lórí TikTok bẹ́ẹ̀ni. alẹ́nu gan ní ìkànnì tá a wà yìí ó lágbára á alẹ́nu pọ̀. játúwẹ̀ nìkan sí Ká tó máa lọ. Hello. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ní pápá àpò ọkọ yín àti pété tí ń pè é. Hello. hello. ọdún àbí ìgbà tí káàdì wọn ti tán. ẹ jẹ́ ká pe àwọn nọ́mbà yìí tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà. ẹ fẹ́ polówó nǹkan tẹ̀ ń tà Tẹ̀ ń tà. bẹ́ẹ̀ ṣe ń lọ sí iléeṣẹ́ yín ẹ fẹ́ polówó iléeṣẹ́ yín ẹ fẹ́ jẹ́ kí gbogbo ayé ó mọ̀ ẹ fẹ́ gbógo rẹ̀ jáde. ẹ o àwọn nọ́mbà tẹ́ ẹ pèrè ẹyin o 080 080 35 35 26 26 58 58 12 12 091 091 63 63 400 400 87 87 8 8 àti 080 080 65 65 11 11 44 44 30 30 àti kẹ́ ẹ̀ tún pé 080 080 63 63 80 80 88 88 91. 91. tẹ́ ẹ bá wá fẹ́ ṣonígbọ̀wọ́ ètò ojúmọ́ ológo ẹ lè pe dókítà Ọlámídé ẹ lè pe Sisi Mọ́ńkèlè Bẹ́ẹ̀ni. ẹ sì lè bá wa chat láwọn ojú òpó ayélujára Sisi àwọn Mọ́ńkèlè nọ́mbà ló ta ń kò jẹ́. síta sí yín lẹ́ẹ̀kan o àwọn ẹ̀ka ìpolówó ọjà wa ni Ni. ẹ lọ síbẹ̀ ẹ pè wọ́n Kódà ẹ kẹ́ lè ẹ sọ fẹ́ pé- gbé iléeṣẹ́ yín wá ẹ lè fẹ́ gbé ṣọ́ọ̀ṣì yín wá ẹ lè fẹ́ gbé sùkúù yín wá ẹ lè fẹ́ ṣàjọ̀dún ẹgbẹ́ wa bẹ́ẹ̀ kódà kẹ́ ẹ sọ convocation pé kódà kẹ́ ẹ sọ pé ètò Sisi Mọ́ńkèlè àti dókítà Ọlámídé lè fẹ́ ẹ lọ ṣonígbọ̀wọ́ ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ wọ́n rẹ̀. wà bá wa bẹ́ẹ̀ wọ́n ni wà bá wa. wọ́n kàn sí wa wọ́n kàn sí wa Ẹ̀yin o. jẹ́ àmọ́ dágbére fún tàárọ̀ yìí. tó gbogbo ẹ̀yin òbí kì í dùn pọ̀ ṣókí báyìí náà ó ní ọbẹ̀ oge ẹ dákun gbogbo ibi tí ó bá ti ta àwọn tó bá ta bá ẹ já ṣàtúnṣe rẹ̀ ní pápápá ẹ jẹ́ káwọn ọmọ yẹn rí àtúnṣe yẹn ẹ rí i pé bá a ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ yẹn náà ń gbọ́ wa bẹ́ẹ̀ni kọ́ máa dípò àwọn ọmọ yẹn ó mọ̀ wípé irú òbí wo wá lòbí tá a ní Tá a ẹ ní. dákun bá a ṣe sọ ẹ bá wa ṣe Bẹ́ẹ̀, àtúnṣe kò rí. ní àwọn ibi tí kùdìẹ̀kudiẹ tó bá wà ẹ ṣeun. Ọládipúpọ̀ Ruth Àṣàbí Sisi Mọ́ńkèlè òun náà ló kọ́ mi ẹ mọ́ gbàgbé pé dókítà ti sọ ọ́ bó bá yẹ fẹ́ polówó ọjà yín bó bá jẹ́ pé lórí ètò yìí náà ni ẹ pè wá. ẹ pè wá àhábà yìí Ẹ pè àhábà wá. yìí sọ̀rọ̀ ẹ sì lè chat wa Facebook WhatsApp Instagram TikTok Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi dókítà Ọlámídé MC tó gba skiyaski yẹpẹ yaski entertaining refreshing and tantalizing títí ìgbà míì tá a tún jọ máa pàdé
ẹ pàdé dókítà Ọlámídé láago 11 sáago 12 Ọlọ́jọ́ lórí rí bẹ́ẹ̀. ètò Ṣọ́wọ́nyá 09015420413 09015420413 ojú òpó mi nù. 08034865342 08034865342 náà ní ti dókítà Ọlámídé ẹjá ṣe bẹ́ẹ̀ kápá dátà ó ṣe kíni o. ó di ìgbà kan náà. ilé ìwé o.